àmọ́ kinní kan báyìí kan tó máa ń fi ẹmu ṣe ara ọ̀pẹ yẹn wọ́n nífẹ̀ẹ́ dáadáa máa ń ṣe sínú kẹ́ẹ̀gì báyìí. wọ́n á lọ sí àdúrà ni. ọpẹ́ ni fọ́lọ́run ọba tó fún wa lórí ọ̀fẹ́ àti wà lórí ètò ìlú ọ̀hún. òní lọ́jọ́ karùn-ún oṣù àkọ́kọ́ ọdún 2022. This is an episode of Ojútọ̀yé of Fresh FM Music Production. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ máa darapọ̀ wá lójú òpó Facebook. Mo rí ẹ lọ́dún yìí, àtúnyẹ lọ́dún tó ń bọ̀ ọmọ bàá tó sọ. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí pátápátá náà mọ̀ kí pé ẹ kú dédé àsìkò yìí, ẹ kú bójú ọjọ́ ṣe rí, ẹsẹ̀ kú òfọmọnìyàn ṣe. Gbogbo àwọn aláṣẹ àti olùdásílẹ̀ ilé-iṣẹ́ yìí, gbogbo àwọn tá a jọ ń ṣiṣẹ́ bí ẹ ṣe ń àjọṣe wa ò ní bàjẹ́ o. Lóko olóòtú ètò yìí bàbí Dr. Adéyínká Adégbìtẹ́ ojúlówó kọ́ńbélé ọmọ bàbá tíṣẹ́ ṣe ń wọ́n. Olúṣọlá Ògúnyínká Ọlábọ̀dé the humble presenter olùkọ́ ti ẹ̀kú rẹ̀ lẹ́wọ̀n. Ok, ẹ máa sọ̀rọ̀ sí wọn. Gbogbo ọkọ̀ ojú táyé náà ti wà ní lọ́kọ̀ọ̀kan ìkejì. Ìyá Àjẹ̀bú pààrọ̀ sí ẹ̀ 2022. Ok, ẹ máa káwọn ará ilé ìyá Àjẹ̀bú. Kì í ṣe kó o nẹ gbé borun wa yìí. Ìrorùn bó. Torí fún mi ti sọ̀rọ̀ fọ mákàrọ̀ ṣí àmì kúbọ̀ àdọ́ọdún 2022 fún kálẹ̀ bẹ́ẹ̀ mọ́. Kí dẹ̀ ṣe kó wọra wọ́n lè jẹ́ kó tí kàlá wọn wò lójú Facebook kírun náà gẹ́nẹ́ wò lókòbó. Obìnrin ní gbégélé wò ń gbé fìlà kó sọ ara rẹ̀. Òótọ́ ni. Dédé wọn ni ẹ ń jáde. Lójú kẹ́ ṣe lò ní ẹgbẹ́ po. Ó mẹ́ èso síwájú. Àbí kí omi nì. Kí wọ́n kẹ́ mi nìkan. Kírun náà gan. Lọ́dún yìí báyìí ní sí òun ti ṣe resolution. Eso wọ́n bùrọ̀ fún esi bẹ́ẹ̀rù dẹ̀ntẹ́. Bàbúrò náà rẹ̀ sí bẹ́ẹ̀rù dẹ̀ntẹ́. Ọ̀rọ̀ bá ṣe ká náà sí ìmọ̀lẹ́ sọ. Kíkà náírà. Mo ti ṣe àwọn determination tuntun lọ́dún yìí. Máma ṣe ìbò sọ. Irọ́ ńgbà yẹn ó ti ọ̀dì wánù. Máma fo ìbò pé ẹnu lé. Kéènù kẹ̀. Bọ́ ṣe mọ̀ òyìnbó sọ ní Kétu. Mẹ́sàn-án bí ọ̀rẹ́ Kétu. Omi ń wà standard gan sọ́gbọ́n. Ó wà kó ngbọ́tẹ̀. Ó sì wà standard. Ní kì í ṣe customized one. Ó dáa. Àmọ́ bọ́ ìdílé ọjọ́ kìíní ọdún. Èyí pásítọ̀ ní àgbégbé ni o. Kábẹ̀sì ní resolate o. Kẹ́sẹ̀ kiri. Ẹ fẹ́ wọ sí isolation center ni. Ká tún ìpinnu ṣe ní sọ fí ẹ lóyìnbó sọ́gbọ́n. Tó dáwọn òyìnbó kẹ̀gbọ́ jẹ́ pé kò gbóyìnbó gidi. Gba àwa ń kàwé, yàwá ń kàwé 1962. Resolate. Mo ti bẹ̀rẹ̀ sí ní kàwé. Àwọn òyìnbó àsìkò wọn kò bá èèyàn ọmọ òde òní létí mo kò yé rárá. Kò yé mu. Mo ti sọ fọ́lọ́ fọ̀dé lọ́dún yìí. Mo ní nkò ráyé ó náà kọ́ bẹ̀rẹ̀ sí ní pò náà fún o. Ẹ bá ní fi bara ẹni ilé bara ẹni Kétu. Ọ̀rọ̀ rẹ̀ yẹ èmi rán fọ́ kí n kò níyàn. Dédé wọn nìyẹn ní jáde àtúntí pàdé nọ́dún 2022 náà ṣe dù àbá àṣẹ má pàdé nọ́dún 2023 rè. Ojú ní tẹ̀ ni o. Dédé ń ra àbákowó ọdún wè. Nàgbọ́rọ̀ Ọlọ́run ṣó mọ́ máa lé ohun dáadáa o. Ìbàjẹ́ dáadáa rà àkówọ́ bèè alẹ́. Ugbá ilé ẹni alẹ́ awọ ilé ẹni alẹ́. Dédé ń rè tẹ̀nà rè bá níwọ̀ 2022 nàgbọ́rọ̀ Ọlọ́run yẹn má jajú nù o. Ìyẹn ní bá ní lọ o. Náà ṣe dù ẹ̀ kí dédé wọn á jì ara màlífà agbọ́mọ àbí wọn. Aya kẹsàn-án balẹ̀ ọjà ya móbìdó ajá gan epo rẹ̀ bá rúru rẹ̀ wọ́n kẹ̀ tún bí àjọ rẹ̀ fọ ẹ̀kú kalẹ̀. Alẹ́ là ń kàn gbọ́. Bẹ́ẹ̀ wálé dàda lè ṣe kí. Lọ́wọ́ dàbí ọ̀fọ̀ lọ. Kí n dẹ lé wọ́dẹ gbọ́dọ̀ bá kò dẹ́ kó ṣíṣì lè sọ wá dẹ́ bá. Bá Kétu, nígbà tí mo bẹ̀rẹ̀ ètò yìí lẹ́ẹ̀kan, aṣọ táwọn èèyàn ń jẹ káàkiri, aṣọ pé èbèrèpọ̀, wọ́n ń jẹ níjẹ̀bú, wọ́n ń jẹ fọ́kọrẹ́, lábẹ́òkúta, àwa nífẹ̀ẹ́ láfún àti gúrè ọlọ́bọ̀rọ̀. Ewédú ẹlẹ́gùsí. Àwọn ará ayé wa. Wọ́n kò dẹ́ ti dìjà. Wọ́n ń jẹ̀kọ, wọ́n sì ń jẹ yán bẹ̀. Kí lẹ̀ yẹn ń jẹ? Wọ́n ti ń jẹ kòkòrò.
wọ́n ti ń jẹ kòkòrò. kí tó là ń jẹ ṣé èmi jẹ́ ẹ̀ńjẹ́ yájà yọ̀ jẹ́ pé ìmáṣà ìlú náà ti ń jẹ kókó àwa kì í sọ ní ẹnu kókó ṣọ́gbọ́ ọkà ọlọ́gì làwa ń jẹ ọkà ọlọ́gì fọ̀gì sínú ẹ̀ lẹ́rù lẹ́ẹ̀fẹ́lẹ́ gan lẹ́ẹ̀ṣẹ̀ ilá ẹlẹ́gùsí lẹ́ẹ̀gbé ìdà sínú ẹ̀ kí òmìn ni o sì lè lọ ṣíkà líta ò lè lọ ṣíkà. ṣé kí lè máa wá ń sè sínú ọbẹ̀? máa ń búrọ̀ náà rẹ̀. kò sóye kò lè sè sínú ẹ̀ o lè ṣe. kọ̀ǹkọ̀ àbákèrè. irọ́ ọ̀pọ̀lọ́ nìfẹ́ pé ọ̀pọ̀lọ́ nì tọ́jú ẹ̀ta wa lọ́lọ́run dá kọ́ńkọ̀ sí à ń jẹ́ kọ̀ǹkọ̀ kẹ̀. nẹ́sùrù kó ní o ti lè búrọ̀ gbòrè náà rẹ̀ ṣé o dé yẹ kí yẹn fa àjà náà. mo ti ẹ̀ sọ́fọ́ náà pé n kò béèbù lọ́jọ́ náà. ẹ ṣe o ti béèbù. kì í sáì béèbù. ṣé bí eléyìí kẹlẹ́ ló gbọ̀ndùn níbi ní àwọn kinní. nẹ́sùrù má jẹ́ kí kinní yàrá ẹ̀sìn wo ti béèbù. n kò béèbù. o fún ọkùnrin ṣe nọ́dọ̀ rẹ wá ìwé ẹ̀rọ ṣe nọ́dọ̀ ni o. tó tún gbọ́ ní sìn. ṣé bó yí mọ̀ sọ pé. ṣó ń kí ẹ. mo fẹ́ fẹjọ́ àbá iye wa sùn. iye wa. torí lọ́nà ọlọ́run ló kó ń yọ. ọlọ́run ló gbà mú. torí máa ṣí ìwé. fóònù mi bẹ̀rẹ̀ sí ní dún ni fóònù mi bẹ̀rẹ̀ sí ní ríngì. lọ́bẹ̀rẹ̀ sí ní ríngì. kí ìṣẹ̀lẹ̀. mo á gbé o nígbà olórí rẹ̀ sọ pé ẹ ló ìyá ṣaléwá o òun ti débẹ̀ ọmọ líle ní. kọ́nà kọ́ gbà ń bá ń pè abẹ́yẹ wẹ́ máa ń sọ. ilé ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀. ìjọsìn mo wá di kí á ti kà àwọn wúmà. bí wọn bá rẹ ṣe dandan nẹ́sùrù kò yí òǹkà mi o. kò rí àtọkùn ọ̀rọ̀ ẹ̀ ti yé mi ó dàbà àti fọ náà dé yìí ṣàlẹ̀wá ẹ̀ pé aya rẹ̀ níbẹ̀ ó ti yẹ kó wàá fẹ́ rọ́ọ̀pù bá yé wa. irọ́ ẹ̀rọ bèè lọ́wọ́ ẹ̀ wọ́n ọ̀rọ̀ yìí ń sọ fún bó ṣe dùn tó wo lóòótọ́ ìkírísítẹ́nì òdodo mo lè fogun bú wa. ìwọ bá jẹ́ bá yí o. lágbára Ọlọ́run ọ̀nì kó bá yín. àṣẹ o. ọ̀wá lọ́dún èyí ó kọjá bẹ́ẹ̀. torí bó jẹ́ fine boy náà làwọn obìnrin ṣe ń lé káàkiri o. níbi tó kọ́ ẹ̀dẹ̀ ó ní kóhùn tó fi ń ya ohun tí wọ́n gbà ọ̀tọ̀ tí wọ́n abíyá náà ọ̀tọ̀. wọ́n lè mú yẹn. ó bá lọ lójú títì kò sí bí ọ̀jẹ̀ ń gbèyàn sínú mọ́tò wọn rẹ̀. lọ́dún 2022 táwa yìí tó máa jẹ́ permanent tó máa wà wájú ni kò wá wà o. ṣé ríngì kọ́ di mẹ́fà. àwọn àṣọwò yẹn náà ti tó ti try tó. wọn búrọ̀ bèrè náà rẹ̀ wé dànù iṣẹ́ kí ríngì kí yẹn dẹ̀ di wo mẹ́fà. ẹnjìnìá bá ń tan máikrófóònù ìtọ́dọ̀ ẹni torí wọ́n sọ. ríngì kó di mẹ́fà òun búrọ̀ náà rẹ̀ wé dànù. orípò ní ọ̀dọ̀ ọ̀bẹ àwọn wẹ́dà yóò bá a ṣe ríngì. èyí wà lọ́wọ́ yìí lákòó bóyá lùwọ́ ni bí nǹkan kan ni ọ̀sán nìkan lọ́wọ́. èyí tó ń bẹ lọ́wọ́ ẹ̀ yìí ó kàn fi ń disguise. this guy kí ń jẹ́ bà. ṣe wọ ọdẹ fọwọ́ gbó ìbò. kò fún dámọ̀ kan o kíní lọ́lọ́ fún sí o ọtọ fọ́sì ìka àná lọ fún sí o ọtọ kéèpè. ìta ìka yìí ń fi wedding ring sí. nẹ́tùrù bó ṣe sọ tẹ́lẹ̀ rí kò sọ. ọtọ fọ́sì. kódà ìròyìn àwọn ọmọ sẹ́yìn á lè gbọ̀ náà tó èsì rọ náà. ajé ẹ̀kọ́ gbọ́ ilé ẹ̀ o. ẹ náà wí. dictionary táwọn Gẹ̀ẹ́sì tẹ̀ ń sọ yẹn wà. ẹ bá ní tọ́ka rẹ̀. èyí tí wọ́n ti ṣe lẹ́yìn ẹ̀ á ti tó 500. Southern Southern dictionary. ọ̀ṣẹ́kọ̀tò ni. ìwà kó. died. àṣeyè. nísìnyí gbẹ kó wà fíntẹ́dì bọ̀sọ̀fù ó yẹ kó máa nígbàgbọ́. máa wò tẹ wàá ṣe ìwé yẹn ti yẹ ní. ìyá Ìjẹ̀bú jàre jàre balẹ̀gbà sọ òjàre. balẹ̀gbà èmi sọ̀rọ̀ fún balẹ̀gbà. babalẹ́gbà omi ni omi mọ̀ sọ́. kí n fọṣẹ́. lálẹ́ ọ̀nà àwọn ewúrẹ́ àwọn òbúkọ àti ewúrẹ́ níbi ilé òun gangan àwọn kan ṣe nítorí bẹ́ẹ̀ ṣe lọ kó sínú kànga yìí lọ kọ̀ọ̀rọ̀ ti pa kànga dé kọ̀ọ̀rọ̀ ti pa dé ọmú ẹ̀ lọ́lọ́ sí kànga nẹ̀. níbi yóò ti ń tẹ fóònù ó là ń sọ àwọn ìyá ń sọnà ká máa ṣọ́ a ibi yóò ti ń tẹ fóònù èyí ń ṣe egbò ìgilé fóònù lọ́mọ ẹ̀ lọ sí kànga ńgbà mú sí kànga ọmú ti lọ sọ kọ́kọ́ sí bíkà kò bí ọmú ju kọ́kọ́ sí kànga ìwọ̀n àlejò sí nẹ̀ ni. ó dàbí kànga ìbò ṣe sílẹ̀. ewu ẹni. kànga rò ń padé torí fọkàn má bàa pọnmi náà wọn á pọnmi náà. ẹgbẹ́ ọmọ ọlọ́ṣàánú àwọn ònàgbọ́ kọ́ máa pọ̀n mi. ẹnẹ́ mi sọ wọn á pọnmi náà ọmọ fọmọ yẹn ń ránṣẹ́ Ọlọ́run kan wà. ìjọ sí mo ti pè ọkọ gbẹ̀yìn. ní sùúrù èmi bẹ̀rẹ̀ ọrùnkùnrin owó mo fẹ́ mi sọ ọrùnkùnrin náà yìí owó gbọ́rún nẹ́rùn mi èmi kẹ́ ẹ má sí níbẹ̀ kẹ́ n kò ṣe láì pè ọ́ fi ẹ torí ìjọ sí mo ti pè ọkọ gbẹ̀yìn ìjọ sí mo ti pè ọkọ gbẹ̀yìn lọ́dún yìí. nẹ́ẹ̀mù fún èmi dáná èmi sì níbẹ̀ o.
nkẹ́ ojú táyé náà lè jọ tó ń gorí wọ́n gbọ́ a o. ní ká bára wa ṣẹ̀fẹ̀ ká ṣàwàdà dáadáa ká tó wá mú un tá a mú wá sórí ètò yìí wá kéèyàn ara ilé náà sì láǹfààní láti bá a pẹ̀ kẹ́lùú ni torí pé bá a bá ní ká wò ó dáadáa bí èèyàn bá jẹ́ kí sírìọ̀sì máa pọ̀ jù ọ̀gá wa kan nú orin kan gbà kan wọ́n ní ìrònú púpọ̀ hypertension ní fà àwọn èèyàn bá ti rẹ́rìn-ín á máa dáàsì gbogbo tí ò dáa lára ẹ̀ dànù àwọn nǹkan tó sì dáa tó dáa á lè mọ ọ̀rọ̀ ìwà wa wà. Lọ́dún tó kọjá a sọ̀rọ̀ nípa ìgbésẹ̀ ìjọba ní ìpínlẹ̀ Ògùn lórí wàhálà táwọn ọmọléèwé ń fà pé kó tó tásìkò tó yẹ kán gbọludé láti ti iléèwé pé kí gbogbo àwọn ọmọ tó wà ní grammar school kí wọ́n padà sílé wọn kí wàhálà má bàa wá ṣẹlẹ̀. Àwa jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ẹ̀yin òbí o ìgbésẹ̀ pàtàkì kan ti wà tíjọba ti fọwọ́ sí nípínlẹ̀ Ògùn o pé ọmọ tó bá ti fẹ́ wọlé padà fọ́ọ̀mù kan wà táwọn òbí máa fọwọ́ sí pẹ̀lú ọmọ wọn pé bọ́mọ mi bá tún ti ṣe ìwà jàǹdùkú à á lè kúrò níléèwé ni gbogbo yín sì bá wa dá sí i dáadáa. Àmọ́ nínú ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ tẹ́ ẹ bá a dá sí lọ́jọ́ náà sọ pé bàbá ti lọ́mọ kan kó ò léèwé kí wá lọmọ yìí fẹ́ máa wá ṣe láàrin ìgboro kí ló fẹ́ ṣẹlẹ̀ àmọ́ àfi bẹ́ẹ̀ rin kékin lápá abẹ̀ yẹn. Àmọ́ ó jẹ́ ìdùnnú ayọ̀ wa láti sọ fún yín pé ní ìjẹta òde yìí àbáná gan tiẹ̀ ni Commissioner for Education and Science and Technology Professor Àbáyọ̀mí Arígbábù sọ pé ọmọ táwọn tíjọba bá ti sọ tó jẹ́ iléèwé ìjọba pé ọmọ yìí tí hùwà jàǹdùkú àti lè kúrò léèwé kò ní lóore ọ̀fẹ́ àti lọ sí iléèwé kankan mọ́. Kódà wọ́n tún gbé gbèdéke lé àwọn iléèwé ti aládàáni private school pé tó bá gbìyànjú láti gba irú ọmọ bẹ́ẹ̀ síléèwé wọn ojú àwọn á fi wọ́n jófin. Ó dájú pé wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba nìyẹn ọ̀rọ̀ ti wá pọ̀ ńbẹ̀ á wà á yànnàná ẹ̀ dáadáa. Kí ni ìmọ̀ràn tá a fẹ́ ní fún ìjọba lórí ojú wo làwa náà fi wò ó gẹ́gẹ́ bí òbí alágbàtọ́ àti gbogbo àwọn tá à ń gbé nípínlẹ̀ Ògùn àtàwọn ìpínlẹ̀ ibòmíì náà tá a láwọn èèyàn nípínlẹ̀ Ògùn wa gbé. Gbogbo ẹ̀yin tẹ́ ń darapọ̀ mọ́ wa lójú òpó Facebook wa yẹn ẹ ṣeun a dúpẹ́ o. Mo ti rí Akínṣọlá Ahmed Akórèdé Adá Chinedu Elvana Treasure wọ́n ti wà ń bẹ̀ Àfáà Niyas Ìtùnú Kọ́láwọlé Deborah Àfáà Niyas wọ́n ṣàdúrà lóríṣiríṣi. Gbogbo yín tẹ́ ẹ ti darapọ̀ mọ́ wa tẹ́ ẹ ti kí wa ẹ ṣeun a dúpẹ́ o. Elvana Treasure ní a ti bẹ̀rẹ̀ dáadáa lọ́dún yìí á parí pẹ̀lú ayọ̀ àtàláfíà ẹ ṣeun a gbogbo yín tẹ́ ẹ ti kí wa fọ́dún tuntun àdúpẹ́ o àjọṣewọ̀ ò ní bàjẹ́ ẹ máa bá a ṣíà ẹ̀ kó ba lè ṣeéṣe fáwọn ẹlòmíín náà láti rí i wò kán sì gbádùn tá à ń gbéyẹ̀wò lórí ètò Ojútáyé ọ̀sẹ̀ yìí. ẹ ṣe Albert àǹfààní ṣí sílẹ̀ lẹ́yìn náà kẹ́ wá polówó ọjà yín lórí ètò yìí. Bó jẹ́ ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lẹ́yìn fẹ́ polówó lórí àǹfààní wa o. Bó jẹ́ 30 minutes sponsor lẹ́yìn fẹ́ gbé wá ẹ̀ máa bọ̀ àyè wà. Bẹ́ẹ̀ bá sì fẹ́ gbé tán náà àyè ẹ̀ wà ńbẹ̀ o. Káàkiri ẹ̀yà àgbáyé ni wọ́n ti ń gbọ́ ìkànnì tá a wà yìí àwọn èèyàn ń wò wá live lórí Facebook. Nọ́mbà tẹ́ pèsè tẹ́ bá fẹ́ polówó ọjà yá pè ní ká tó parí ètò yìí. Èyí tá à ń gbéyẹ̀wò lórí ètò Ojútáyé tọ̀sẹ̀ yìí ni pé Commissioner Education ní ìpínlẹ̀ Ògùn ti jẹ́ ká mọ̀ pé ọmọ tó bá ti hùwàkiwà tá a bá ti lé kúrò léèwé ìjọba kò ní lóore ọ̀fẹ́ àti lọ sí iléèwé aládàáni. Any private school tó bá wá gba irú ọmọ bẹ́ẹ̀ iléèwé ọ̀hún á fojú kàtà ìjọba.
ojú wo ló yẹ ká fi wò ó ojú wo ló yẹ káwa tá a jẹ́ òbí fi wò ó ṣé ìmọ̀ràn kan wà tó yẹ ká gba ìjọba ṣé òfin yìí ò le jù tí ò bá le jù kí lẹ ní lọ́kàn bó bá sì le jù kí ni tẹ́ ẹ rò kí nǹkan bá lè lọ dáadáa. Ìyá Ìjẹ̀bú ọ̀dọ̀ Ìyá Ìjẹ̀bú ni wọ́n ti bẹ̀rẹ̀ lọ́sẹ̀ yìí èyí tí kọmíṣánná wa gbé jáde tí ìjọba ìpínlẹ̀ Ògùn ti fọwọ́ sí yìí ojú wo lẹ̀yin fi wò ó. kódà ò ṣe bá mi kò rí náà dèmíràn kan fọ ọmọ má pọ mi bọ àyà adó ọmọ má pa rẹ kọrọ yẹn kó dí ọmọ má pa rẹ má pa mí yẹn romìríwèé o torí fọ kí sáà kẹ́kọ̀ọ́ kó tẹnu bepo yẹn ní sáré kọjá rè oríṣiríṣi wà rè bàkún mu rè bètí mú ra àwọn ọmọ akẹ́kọ̀ọ́ yẹn ran wù náà títún àtòdodo rè jẹ fọ DPO ọkọ̀ nọ́nà bá tó kàbí nǹkan tí ń pè bẹ́ẹ̀ tẹlifíṣàn yẹn kan sọ òkúta norúwó bàbá ní bàbá rè wá ń wá rè wá fọ ẹ má jà mọ́ o ìjàdá ọ̀ràn ọkọ̀ wa yẹn mo rí fọ yẹn rè fà kí àwọn àjọ PCRC ní ìpínlẹ̀ Ògùn ṣe fọ lọ́rọ̀ rẹ̀ ìṣẹ̀lẹ̀ ìwé o ojú rákàn fi ń sọrí o dédé ẹwẹ́ obìnrin mọ́ wọn lọ iléèwé wọn gbọ́dọ̀ nẹ fáìlì òkèrè tán mẹ́ta ọkàn wa náà dọ àjọ PCRC ọkàn wà ní ilé ìwé ọkàn àdẹ́wà ní àgọ́ ọlọ́pàá rẹ̀ ìbásùnmọ́ ilé ẹ̀kọ́ yẹn torí fọ kọmọ mìíràn ṣẹ̀ wọ́n lè mọ obìnrin ọmọ mú tòun ti kódẹ́sẹ̀ alágbàtọ́ ń wà wọ́n fọ́ tóun ti pásípọ́ọ̀tì àbí fọ́tò pélébé yẹn ránṣẹ́ yẹn nọdún rẹ̀ kọjá kò rí èmi lè fọ́ gbèsè rí kọmíṣánná fún ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ìyẹn alábòjútó fún ètò ọkọ̀ Róńgbé ó burú o èmi lè fọ́ burú ṣùgbọ́n ṣá àwọn àgbà wọn fọ́ ònìyàn máa ń ṣẹwọ́ kótópó fi ba ọmọ wí wà káàbà fọ́ gbẹjọ́ ṣẹ́gun ra àṣefẹ́ dáná sùn lé ó ṣe é ṣe kó nìyàn ra àṣefẹ́ dáná sun ẹforíjì mi ó ṣe é ṣe kó nìyàn dáná sùn lé kọlọ́nṣọ́ nínú bẹ́ẹ̀ rònìyàn ṣe má dáná wà ó ṣe é ṣe. o lè dáná sùn lé ọ̀ságbọ́. ṣọ́ọ̀tà rẹ má dáná oúnjẹ rẹ kó jọwọ́ rẹ̀ sí BRT wọn kó jọwọ́ rẹ̀ sí fast line bí mi ṣe ń sọ lọ kó nìyàn fọ́ torí ìbẹjọ́ ṣẹ́gun ló ń ṣe fẹ́ sọ́nà sí asọ́nàrú ilé kò rí ìgbésẹ̀ yẹn kó sì dédé run àwọn akẹ́kọ̀ọ́ olùkọ́ ẹ̀fọ́ríjì mi wọn fojú wìnà ní sáà kẹ́kọ̀ọ́ rẹ̀ kọjá tó wà ojú wa lọ ṣùgbọ́n ṣá wọn implication olóyìnbó máa fọ ọ̀ràn kan implication rẹ̀ túmọ̀ sí fọ kírun ṣẹlẹ̀ àbí kírun fẹ́ ṣẹlẹ̀ ké máa ti di orin yẹn jáde òṣèbá mi káàbà fọ ọmọ rí ìjọba bàtí fọ ẹ gbọ́dọ̀ wálé ẹ̀kọ́ rẹ̀ mọ́ ilé ẹ̀kọ́ aládàáni ẹ gbọ́dọ̀ gbà á ẹ mọ fọrọ ọmọ yẹn káṣọra adémúrẹ sí lu o èsì rọ náà torí fọ kẹfẹ kó ṣe ẹmọ rẹ kàwé wọn ọmọ rẹ lérò nìyàn kọ kébà kọ ọmọ níwèé ọmọ ránkọ yẹn ránkọ nẹkọ yẹn rè má gbélé rán ọkọ tà nẹtúrò má ìdá máa ń lọnà àṣìmùrò fọ ò ṣe torí fọ káàbá fọ nítorí ọ̀rọ̀ yẹn gẹ́nẹ́gẹ́nẹ́ kí àwọn iléèwé aládàáni kan má gbà àṣìṣe wa ẹ foríjì mi o èmi fọ ránṣẹ́ èdà o ṣùgbọ́n ojúwòye tèmi rìn sọyẹn o mo rò fọ rún ìyẹn kan ṣe rè ilé ẹ̀kọ́ aládàáni rè bá lè gba orúfẹ ọmọ wa rè dé máa túnṣe kán fi wọn lẹ́ẹ̀kan gbà o torí náà dé mìíràn àwọn ilé ẹ̀kọ́ aládàáni yẹn wọ́n nífẹ̀ẹ́ korúkọ ilé ẹ̀kọ́ wọn kò bọ̀jẹ́ wọ́n á fọ́ wọn gírí wọ́n á fi mọ orúfẹ́ ọmọ náà ìyẹn àkọ́kọ́ jẹ́tílẹ̀ padà rẹ̀ rẹ́yìn jẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ kẹfọ́ ilé ẹ̀kọ́ rẹ̀ bá gbọ́mọ yẹn àfojúwì náà fi ọ̀nà ẹ̀sẹ̀ ìfẹ́ gbà láti rí fọ́ dédé àwọn ilé ẹ̀kọ́ rẹ̀ jẹ́ ti aládàáni yẹn wọ́n mọ ọmọ rẹ̀ lé rẹ̀ expel ìjùbọ fẹ́ sọ́jà rẹ̀ ṣìyẹn dẹ́sà pa. báwo ló ṣe máa mọ̀ pé ọmọ tó fẹ́ wọ́ sí wọ́n ti lé kó lè ìwé ìjọba torí náà dé mìíràn tó fẹ́ lọ ló ṣe ń bọ̀ lọ́dọ̀ àwọn. náà dé mìíràn dédé ròyìn ram káyé èmi ṣe dédé aráàlú rẹ̀ ń gbọ́ o kódà àwọn rè jẹ́ ẹran kọ́ ti ń sọ rè kàwé rojú rẹ̀ gan èmi ṣe dédé wọn rè ń gbọ́. wọ́n gbọ́ àwọn ìsọfúnni yẹn. irú ọ̀rọ̀ ẹnu sẹ́nu rẹ̀ lómìnira ń gbọ́. àtẹnudẹ́nu. kò rí káfọ́ wọn aṣẹ́wà yẹn kódà ti yẹn gánagánà wọn fẹ́ ṣèdélẹ̀ èmi fẹ́ gbà ọ̀nà àmọ̀ràn kan ọmọ rẹ̀ bá rí fọ wọn ẹ́sìpẹ́ẹ̀lì ẹ̀kọ́ orúkọ rẹ̀ òde ẹ lọ sí dédé ilé ẹ̀kọ́ rẹ̀ bá jẹ tí aládàáni kẹ́ fi ìwé pélébé ìwé ń wá ẹ̀ ṣe fọ kẹ́sàn ẹ̀ ń tẹ́ràn kan o
kẹ́kọ̀ọ́wé yẹn kan débẹ̀ kan sáìnì fọ àwa náà agba ẹ̀dá uwe rẹ̀ kọ̀wé o láti ṣàkóso rẹ̀ ṣe ṣàkóso ọ̀rọ̀ ẹ̀kọ́ o ràn fọ́ dìtàṣì receive dìtàṣì mọ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ ní Yorùbá jáde ó ti yẹ kí dédé wọn kan gbà wọ́n á gbà bọ́ ni ọmọ yẹn ìwé gbọ́dọ̀ fi ilẹ̀ o ẹ pé obì rẹ̀ wà tọwọ́ríwèé ọmọ rẹ̀ gbọ́dọ̀ kọ́ ẹ̀kọ́ mùsọ̀yìn ó lè ṣe ẹ̀kọ́ ọkọ̀ lákọ̀ọ́ṣẹ́ ó lè ṣe ọdún méjì rẹ̀ má fi gbé gbèdékele fọmọ yẹn wọ́n gbọ́dọ̀ rí nílé ẹ̀kọ́ láàárín ọdún méjì yẹn kó lákọ̀ọ́ṣẹ́ kó mọ̀hún yàtọ̀ náà rí kó nìyàn kọ́ṣẹ́ àti kó nìyàn farabalẹ̀ kàwé èmi fẹ́ kí wọ́n ṣe irun ọkùnrin ìjẹ́fọ́ ọmọ yẹn ṣóun fẹ́ fi kẹ́kọ̀ọ́ ìṣìfọ́ ṣáà má fi abandọ́nu rẹ̀ èṣù ọmọ rà má pàtó torí ká àparù fọmọ wa àti òléwu lùdàgbàsókè ìpínlẹ̀ Ògùn. ó dá ẹja lọ sókè lọ́nà àpàdà bọ̀. ẹ̀ka àwọ̀kọ̀rà lẹ́yìn ìpolówó ọjà yẹn ọmọ alágídí wà àwọn yìí ṣe apàtẹ́mọ́ta ẹ̀dá ẹ̀ máa gbé ìpolówó ọjà sí iná gbogbo 2022 la wà yìí o ẹ̀yin tẹ́ ẹ ti ń wò pé ẹ̀yin náà fẹ́ polówó ẹ̀ wá mórí ètò ẹ máa bọ̀ lórí ètò Ojútáyé ètò gbogbo aráàlú owó wa ò kó púpọ̀ rárá ẹ sì jàǹfààní ń bẹ̀ dáadáa èyí tá à ń gbéyẹ̀wò tí ìyá Àjẹ̀bú ti bá a pẹ̀ kẹ́lù dáadáa òun náà ni ọ̀rọ̀ tí kọmíṣánná wa ní ìpínlẹ̀ Ògùn sọ pé ọmọ tá a bá ti lépò léèwé ìjọba bó bá gbìyànjú àti lọ sí iléèwé aládàáni tó sì gbà ń bẹ̀ àwọn náà ó fojú kàtà ìjọba. ìyá Àjẹ̀bú ti sọ èrò tiwọn nípa ẹ̀ wọ́n sì ti gbàjọba ní ìyànjú. Wákẹ́tù. ó trafo èsì nílé. ọkùnrin lè kí. ó wà níbẹ̀. ó ná abojú kankan gun nílò abùnrin wàwọ̀ ọjà ní rè. kódà. ṣé ọ̀fọ̀ nìyẹn ní àbúrò. bàbúrò náà rẹjọ́ sí ìdẹ̀ ṣe ń dorí kí rẹ̀ àwọn aṣàlẹ̀ jẹjẹ àbí kó tí ń pè ara rẹ̀ rí mọ́ àmọ́. ó ní Mósè fàkẹ́yà àjèdè pọ̀ ní jèdè ọmọ náà gbọ́ ògùn gbẹ̀dẹ̀ asọ̀mọ́sà náà ìyá òun kò bí ọ̀nà kéde wọn kẹ̀. ìsídẹ̀ tún sọ náà yẹn méjì rò sọ ni. nígbà yìí Mósè sọ ọmọ òṣèké ní àyà ń jà yálà ìyá òun kò bí ọ̀nà kan tó bá wá ní. ó ga jù. Wákẹ́tù èyí tí kọmíṣánná sọ yìí nípa ọmọ tó bá ti hùwàkiwà tá a lépò léèwé ìjọba kí léèwé aládàáni náà mọ̀ gbà á ojú wo lẹ́yìn fi wò ó ṣó dáa bẹ́ẹ̀ àbí àmọ̀ràn kan wà tẹ́ fẹ́ fún ìjọba àbáwọn òbí níṣẹ́ wà lọ́wọ́ wọn ní àbí kí lè lò ó ti ní. ọ̀dà àbá lọ́dọ̀ ètè mu torí bí wàhálà bá pọ̀ jù ikò pé máa ń sún níyàn ni bọ́dọ̀ bá dójú ẹ̀ tán ìgbín kẹ̀ máa ń pòṣe ọ̀gbìn ẹ̀ pòṣe ṣáà ni nígbà tí sùn òkè ẹ kò bí kó nísinmi ẹ kò bí ọkàn ìjọba kọ́ balẹ̀ ìjọba kò ráyè mójútó wọn yẹn kó mójútó ń gbẹ̀ ń dà ọ́ láàmú wo èdè ọlọ́mu bí wàhálà àṣàbá kójú kò pé kò níbi ń gbà mọ́ iṣẹ́ pọ̀ nílẹ̀ fúnjọba lẹ́yìn ọmọ iléèwé òtún ǹde lẹ́yìn tó ń pò ìlọ́wọ́ ìjọba lọ́fun ẹ kò bí ọkàn kọ́ balẹ̀ ìjọba kò tí àwọn èèyàn fẹ́ ṣe inú ẹ̀ mọ́ ṣé o kó tiléèwé pa ká má kàwé mi nì ìwé kò ṣeé gbé kó torí ìwé li onísọ̀nì ẹ̀dín nǹkan láyé ẹ̀sìn á mú ìwé ẹ̀bẹ̀ tó ní fi yọ àwọn fẹ́ kàwé lẹ́nu bí o kò bá máa pa ìjì o kò fi hàn ìjì kò ní bẹ̀rù ọdẹ bóró kò bá gbé ọmọ àjànà àwọn ará ìlú kò ní bẹ̀rù òrò ṣé kò bá ní bí kò jẹ́ pé eégún bá lu olóyè ìlú ṣé kò gbára ìlú kò ní sáfẹ́ gùn ni ọ̀dà àbá bí wọ́n bá lé ọmọ kan àti pé wọ́n fẹ́ bèè nǹkan ṣé ilé àwọn ilé ìwé aládàáni wọn ṣé wọ́n nágbára ju ìjọba lọ ilé ìwé ìjọba ló yẹ kó nágbára jù torí ìjọba ló ní ìjọba sì ní ìjọba lámúnimógún amúnimúyè gbogbo agbára wà lọ́wọ́ ìjọba ṣé kò gbé ọ̀ntọ́bùlì báwà wọn nísìnyí sáwọn ilé ìwé aládàáni wọn àwọn ẹgbò kọjá ìjọba àbí àwọn ọmọkùnrin ṣe ṣe yí ẹ dà ọmọ ọkọ gbọ́n ni kókó ẹ náà mo sọ láìpẹ́ ìfọ̀lẹ́ ìjọba kọ́ lọ ṣébi kan pọ̀ gbà wọn kọ́ lọ ṣébi kan pọ̀ gbà wọn kọ́kọ́ sanbọ́ọ̀dù síbẹ̀ ìgàdàgbà fọ̀lẹ́ àwọn ọmọ ìyáálé yóò kọ̀ gbọ́n èyí òun lẹ́kọ̀ọ́ ní èwe ló ń wà ní ibi òkọ́kọ́ sọ́nù síbẹ̀ sọ́nù 1 sọ́nù 2 kó gbé bẹ̀ òun kọ́kọ́ òun kọ́ àlọ́ ra ọkọ́ àtàdá gidi òun kọ́ rà fún kọ́ máa dá oko bẹ̀ lójoojúmọ́ òun kọ́ méjì ọkọ́ lọ kọ́ṣẹ́ níbí kan ibi ẹ̀rìn ìjọba kókó lọ kọ́ máa lọ dáko wọ́n dá oko oṣù 3 péré tinú ẹ̀rọ sọ́gbọ́ ṣùgbọ́n bó jẹ́ pé wọ́n sọ pé wọn kọ́ lọ ilé ìwé ìmíràn kọ́ lọ ní ikò mọ̀ pé bá ro igi má ṣọ ìwà igi kò lè yàtọ̀ egi legi ẹmẹ́ jẹ́
kẹ́ lọ yàtà lọ́lọ́ kẹ́ gùn nódó àtàlẹ́mẹ̀jẹ́ àfúkí àtakóró onúkúwádà kó lóòkọ̀ tà mí. ọ̀dà bá bí o kò halẹ̀ bá ọmú wọn bú ẹ̀yin búkú wà lẹ́kùn pásítọ̀ kan ti gbàdúrà ti tó kò bí àdúrà kó gbà àpamọ́ kan ló kò níbi ìyá tí o kó sùn ó kẹ́ kò ní fojú kan oorun wàhálà ti pọ̀ jù ó kó tún máa sọ òkúta fọlọ́pàá bí ó ti gbọ́rú ẹ̀ wò kò rí ọ̀dà pa ajá kó máa lọ fọwọ́ tọ́kì ní olè mú ni. nara rom sọ ọrùn dẹ ládìrẹ o èsì kẹ́kọ̀ọ́ fọkọ ọmọ yẹn kò máa lọ kó n fẹ́ ṣe o ti sọ̀rọ̀ kan tí mo ṣọ̀nà kan wà fọ kọ́lá dá ọbọ̀ kan lẹ̀ rè jẹ́ fọ́ ọbẹ̀ yẹn wọn á ṣẹ́gbà náà ọmọdé bá gbọ́ràn wà dá kó. ká sọ pé yẹn jẹ́ bí. ọ̀nà àbáyọ wé gbọ́dọ̀ wé tèmi rí fọ́ wé gbọ́dọ̀ fọ́ ọkọ ọmọ máa lọ lé ẹ̀kọ́ kò dé máa lọ lé bọ́kàn búkọ̀ṣẹ́ fọkọ̀kọ́ àbádọ́nu rẹ̀ ọmọ rànbá tí expel nílé ẹ̀kọ́ kí ìjọba pé òbí rẹ̀ fọ mọ́mọ́ ẹ̀ èsì gbọ́dọ̀ lọ lé ẹ̀kọ́ kó ṣàrùn ọdún mẹ́ta péré. ọ̀dọ̀ ọmọ ìjọba náà. kò dún ọdún méjì péré kò mọ̀ fọ ọdún rán fún expel yẹn òfin ṣẹ́ràn kan bí bẹ́ẹ̀ kọ́ ó léwu. ogún méjì ọdún bí mo bá lọ jù náà bí wà lẹ́gbẹ̀ẹ́ olóòótọ́ pàyẹ́jẹ̀ bó ń sọ ẹ̀ẹ́dẹ́gbẹ̀já fóònù gbà kí ni òfóònù ìtì ọkẹ́ wà ní ìwé. ẹ̀yin kan ojú tayé. jayé o. yorùbá bọ̀ wọ́n ní amúkùn ẹrù ẹ̀ wọ́ wọ́n ní òkèlè ń wò ẹ̀ wulẹ̀ ohun tó dájú ni pé inú ilé kan làwọn ọmọ yìí ti wá kí nípa tó yẹ kí àwa tá a jẹ́ òbí náà kó lórí àwọn ọmọ wa ká tó lọ sílé ìwé torí èmi rántí pé nígbà táwa wà kékeré bàbá tiwa máa ń pè wá á bá wa sọ̀rọ̀ báwo ni ilé ìwé lónìí iṣẹ́ wo lẹ ṣe tàbá ti wá gbéwé wa jáde èyí tá a bá kọ déètì sí a máa jẹgbà o tàbí mo wá ti síbi péèjì 3-4 kan mo tẹ̀sí wọn á kọṣẹ́ síwájú kí ló dé tó. ó tiẹ̀ ó lu ẹnu káwọn ti pé ó lu ẹnu kan bàbá ẹ̀ lù nọ́kàn báyìí mo rántí ìjọ ìbàbà ẹ̀ lu ẹnu kan bẹ́ẹ̀ yóò jẹ́ pé ọ̀fẹ́ bọ́ sódì kan. bìsẹ́ wà náà dé náà. ńgbà ọlọ́ṣìwé pọ̀ ẹ̀bà yín jẹ ẹ̀bà lọ gan ìwé pọ̀ mọ́ra hàn bàbá ẹ̀ kó lu olófin àgbèdè báyìí. Kútọ̀ dé parí bàbá mẹ́tọ̀. ó kẹ́ mọ̀kànlí mẹ́nu bá ní fọ̀lí ó ní kò bí wẹ́ yára ń ràn án kò sí kankan bẹ́ẹ̀ mo ní ó lù ẹ́ wọ́n kò nu. mo ní bàbá ẹ̀ lù ẹ́ ó fẹ́ pa ẹ́. wọ́n kò nu lọ́rọ̀ òkú yẹn nù. ó kẹ́ ló fún àgbọn. àwúlò fún ìdílé àwúlò fún ìlú àtúnjẹ àbáṣẹdọ fún ìpínlẹ̀ Ògùn tí wọn bí ojú ni tẹ àdúpẹ́. àmọ́ ṣé àwa tá a jẹ́ òbí náà ń ráyè báwọn ọmọ wa sọ̀rọ̀ bí nǹkan kan bá ń gbé ọmọ wa nínú ṣé a wà friendly sáwọn ọmọ wa débi pé jẹ́ kí n bá dáàdì mi sọ jẹ́ kí n bá mọ́mì mi sọ ìyá àjẹbù kí ni ìmọ̀ràn yín fáwọn òbí lápá bẹ̀rẹ̀ kò rí ká tó wá ní káwọn ará ilé kọ́ máa bá a dá. obìnrin rẹ̀ nẹ́ẹ̀rẹ̀ jù nọ́rọ̀ rò fọ yẹn torí fọ àwa gẹ́nẹ́gẹ́nẹ́ rí olùkọ́ àkọ́kọ́ rọmọ ẹni mọ́gbẹ́ bẹ́ẹ̀ pálẹ̀ òkè kí n gbálẹ̀ kó pẹ́sẹ̀ òkè dédé yẹn ẹ kàn wá kò rí àṣìṣe òbí ó máa ń pọ̀ ó pọ̀ rí ìjẹ́fọ́ ọmọ mìíràn kó a rí irun rí ìjẹ́fọ́ yẹ kó fọ́ yé mi àbí bá mi òun wá mi ṣẹlẹ̀ mi ò ènì lè sọ torí fa àti kó wọn náà yà jẹ jù àti ń pariwo mo wọ mífọ kọ́nìyàn wa sọmọ di ọmọ rẹ nìkẹ́kọ̀ọ́ o ṣùgbọ́n àwọn ayọ̀ ọkàn wa rè jẹ́fọ́ wà jẹ́kọ̀ ọmọ yẹn kò súnmọ́ ẹ́ àwọn ọmọ mìíràn rè jẹ́fọ́ wọn dé dìdàkudà gbòòrò wọn á peer groups àgbọn ti ń pè ẹgbẹ́kẹgbẹ́ wò ṣe é ẹgbẹ́kẹgbẹ́ ọgbàkọgbà rè sọ wọn dẹni rè jẹ́fọ́ wọn fẹ́ wúlò rárá wọn dépòdépò wọn fi máa wúlò róbì nọtí náà dé gbàǹkèrè bá mi àpéye mi kalẹ̀ wa ẹ̀ dídá wọn àbí nẹ́yìn ní àtàwọn ní àfọ́ká kalẹ̀ asọ̀rọ̀ kan yé mi fọ uṣẹ́ ọmọ ìmìrè náà o uyi ọmọ ìwọ rè náà afọ uṣẹ́ ọmọ tó ń ti uyi ọmọ ìmìrè náà ìyẹn bá mi àmọ́ oúnjẹ ọmọ ìwọ rè náà yìí mi fọ́ dédé ní rè má jọ jèrè ọmọ yìí mò mú dẹ́m sọ̀rọ̀ tèmi délẹ̀ yìí kí n bá mi fọ́ yìí kán fọ́ ọmọ mi professor ọmọ mi broadcaster ọmọ mi rànkàn ọmọ mi kìnnì kan ọmọ mi èsì nàìjíríà wà nínú ọkàn kó mọ fọ yìí yẹn tèmi wà èmi rè kówó lẹ́ẹ̀rẹ́ ṣe dédé náà ẹ̀rọ ọmọ yẹn fi dẹrùn òde yẹn wọ́n ti bù yìí mi àmọ́ kọ́ ọmọ kò yìí fún mi 10 naira àti fún ẹ̀ 20 naira o torí náà bó ṣe sọ torí náà jẹ́ ń bọ ọmọ yẹn wí o kó lè jẹ́ ọ̀rọ̀ yẹn o mo rántí fọ́ náà àdé yẹn bára ẹni kó ti ń wá wáyé dédé ní tí a máa là sá sùn torí fọ́ kò rí wáyé àfẹ́báníwí kò rí tọ̀hún èlé mojú kúrò ìyẹn bá mi yẹmi rè ṣì ń fọwọ́fọ́
má ṣe wá bọ́ bá mi ṣé o máa ń nà ẹ̀ dára ẹ ti ń wà. mo bá ti ṣe jákujàku. kò wá rí kinní yẹn njọ́ yìí bá mi ti pé iye mi kalẹ̀ fọ oúnjẹ yẹn ìwọ̀rẹ̀ nẹ́ mi níṣẹ́ kú òdede rẹ̀ má jọgún nẹ́ mi o ó yí tèmi ni mo mọ̀ fọ́ àti jẹ náà rọ̀rọ̀ wọn tí máa ń jẹ́ ọkàn ṣo nínú ilé tíyàwó tọkàn ẹ kọ̀kọ̀ kálẹ̀ ẹ pera yín fọ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe ilé ìwọ̀n ṣe ń ṣe fọ́ bàbá máa fọ́ ẹ 2 naira rí o yorùbá fẹ́ lè ṣe 2 naira 3 naira ó máa ṣe o ó mọ̀ fọ́rọ̀ yẹn bàlánsì. bí ìyá àti bàbá ò bá ti ní ìfọwọ́sowọ́pọ̀. èsì ran ọ̀fẹ́ ṣèrọ ọmọ yẹn rò lé. bàbá sọ pé ìyá sọ pé. orí ọ̀fẹ́ nìkan rọ ọmọ náà rè. bàbá kó ní kọ́fà ìyá ní kọ́ máa kó john support ẹ̀ nọ́rọ̀ kẹ̀. sórí ọ̀rọ̀ ìyọ̀sán kò wúlò fáwọn ọmọ ìwọ̀n ti gan mọ́. ìjọba kọ́ handle aláwọn ni. sọ́dọ̀ àwọn ọmọ òyìn ẹ̀ṣẹ̀ ń bọ̀ òun lẹ̀ ń pàrọwà ilé ìfú o. kì í ṣe ọmọ ìyọ́ ti ya ga wa ilẹ̀ ilé òkú ẹ̀ṣẹ̀ máa lọ ṣe bí kíní kàlẹ́ wẹ̀ ń tẹ́lẹ̀ lágbo ilé kò ní gbà ó kẹlẹ́ tó ká ẹ̀fọ́ gòlè òun ni. ṣùgbọ́n ní ìsìn ìjọ òun kọ́ handle òun kọ́ kó lọ ìsọ̀hún ẹ̀kàn níbí kan òun kọ́ lọ sẹ́fùn síbẹ̀. kọ́ máa ṣiṣẹ́ àgbẹ̀ kọ́ máa fẹ́ ga lóúnjẹ. mo tọ́ pọ̀ tirẹ̀ èmi fẹ́ kọ́ dà wọ́n lẹ̀. torí bójú ó ń dàrún sí lígbò ohun ẹgbà fóònù ìtì ọkẹ́ fóònù lẹ́mí ẹja gbà kiri. kò rí náà dé ìdìsẹ̀ bá ń wá yẹn ó níyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ rí kódà rí mú rí wọn ja fóònù gbà. ará ilé oní sọ èmi mú owó rẹ̀ sílẹ̀ o. ó gba fóònù ará ilé o lóòótọ́. báńkì wọn já gbà lọ́rẹ̀. omi kò ní fóònù sọ́gbọ̀n. báńkì tí wọn gbà fóònù rẹ̀ kó jẹ́ ká fọgbà yan ó ga. ti ẹ̀kọ́ omi kò ti à ní fóònù kí nílò mi lò mobile lomi ń lò. wẹ́ẹ̀rù ló dẹ̀ ń lò o máa dúró fóònù láàárọ̀ mi ló tẹ̀lẹ̀ tẹ̀lẹ̀ ló dẹ̀ ń lò rẹ̀ yẹn máa wò tẹ. ọ̀nìkan kìí tẹ òun kò bí ọ̀nìkan tó bá kọ́. ṣé o ṣì ń bọ ẹni rẹ̀ ọ̀nìkan kìí tẹ ẹ gba orógbó lọ́wọ́ ìṣègùn ṣògbó lòmí sọ́gbọ̀n. ó kúrọ̀ kú. ṣògbó lòm. ó kúrọ̀ kú. ẹ wo ẹ̀yin ará ilé ojú táyé náà lè tó tẹ̀ ń gbọ́ èyí tá à ń gbéyẹ̀wò lónìí yìí ni pé èyí tí kọmíṣánná ètò ẹ̀kọ́ Ògùn gbé jáde tí ìjọba ìpínlẹ̀ Ògùn ti fọwọ́ sí pé ọmọ tá a bá ti lé kúrò iléèwé ìjọba ó hùwàkiwà kó má lóore ọ̀fẹ́ àti lọ iléèwé kankan kódà bí iléèwé aládàáni kan bá láwọn fẹ́ gbà á káwọn náà fojú kàtà ìjọba kí lójú ìwòye yín nípa ìkíni ìmọ̀ràn yín fúnjọba ó dáa bẹ́ẹ̀ kí ló yẹ káwọn òbí ṣe àtàwọn ọmọ ojú òpó 08154321079 la wà 08154321079 àti 0818 ẹ kú ìrọ̀lẹ́ o. hello. léwà bẹ́ẹ̀ o. ẹ mà kú ìrọ̀lẹ́ o. kí lorúkọ yín ń bolẹ̀ tí ń bá wa sọ̀rọ̀ yìí. ọ̀gbẹ́ni Sodiq láti Ìlaró. ẹ ṣeun bàbá ẹ bá a dá sítò. wípé nǹkan ṣe lórí ìkànnì àjọlò. ṣe ǹjẹ́ ń sọ ni pé. bí àwọn tó ṣòfin ní ìsinsìnyí yìí ìjọba òṣèlú ni. bẹ́ẹ̀ni. láìpẹ́ láì jìnnà àwọn máa lọ ẹlòmíràn tó wọlé. ó fẹ́ tẹ